ṣe tán ọlọ́nà méjì kójó owó aláṣọ ẹ má fojú bá ọmọ isma ẹ má fojú bá ọmọ ó náwó aláṣọ òyìnbó aláṣọ 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 ó yá isma. ó náwó Osupa Adinni mi o isma òòrè ni ibi àdéhàdé yìí náà òòrè ni a ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré bàbá ká mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ò ní ilé wa òòrè ni ibi àdéhàdé yìí náà òòrè ni àwa ò mọ̀ pé bẹ́ẹ̀ ni tó sáré báyìí bá mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ò ní ìlú wa. ọmọ Táyọ̀ ọmọ Táyọ̀ ní kí n má la odò ẹ̀. Nuru-N-Najat ọmọ Táyọ̀ máa wọlé máa rọra ó sanwó Osupa Adinni ọmọ Táyọ̀ ọmọ Táyọ̀ rè ọmọ Táyọ̀ rè ó ń sanwó Osupa Adinni. Aya kọmíṣánná ọmọ Táyọ̀ lẹ́rìn ẹ̀ ọmọ Táyọ̀ rí ọmọ Táyọ̀ rí ọmọ Táyọ̀ rí ọmọ Táyọ̀ rí ọmọ Táyọ̀ rí. ọ̀rẹ́ aláṣírí mi ọ̀rẹ́ alálùbáríkà ni pẹ̀lú Alhaja Hamdallah pẹ̀lú àmọ̀ pé pẹ̀lú Hamdallah tù mí ìyàwó olóyè máa ẹjọ́ máa lọ bẹ́ẹ̀ ó yá ẹ bá ń pe Àṣàkẹ́ ẹ bá ń pe Àṣàkẹ́ ìyá wa Àṣàkẹ́ o ẹ bá ń pe Àṣàkẹ́ ìyá wa Àṣàkẹ́ ẹ bá ń pe Àṣàkẹ́ ìyá wa ẹ tún bá ń pe àmọ́ pé o ẹ bá ń pe àmọ́ pé ẹ tún bá ń pe Àdùnní ẹ bá ń pe Àdùnní ìyá wa Àdùnní sàmàjò sàmàyà. Arafatu pẹ̀lú Àbíbá àti Táyéwò Kẹ́hìndé ẹ wá náwó mọ́mí yín Àbíbá dà ìyàwó mi ṣé lẹ́nì ní kí n máa mú lọ òun dà Àbíbá tún máa wò lẹ̀ rárá pé Àbíbá tún Àbíbá tún Àbíbá tún Àbíbá tún Àbíbá tún Àbíbá tún. Àbáyọ̀ ọmọ ìyá Ìbàdàn ló ń náwó ó ń sanwó ìyá mi àmọ́ pé lọ́wọ́ ọmọ ìyá Ìbàdàn Àbáyọ̀ mi o Ìbàdàn o Ìbàdàn ọmọ oníjẹ̀bú ní Ìjẹ̀bú Tìbó ọmọ alárẹ̀ Ìjẹ̀bú rohùn wà apá abo ní Ìjẹ̀bú Àbáyọ̀ Odògbólú nítòsí ń bí kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni ọkùnrin Ìjẹ̀bú owó ni obìnrin Ìjẹ̀bú owó ni ọmọdé Ìjẹ̀bú ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ àmórí nǹkan o Àbáyọ̀ mi mórí nǹkan o mórí nǹkan ara níjẹ̀bú Òde mórí lọ́jọ́ kẹta ọjọ́ léyà lọ́jọ́ kẹta ọjọ́ léyà wọ́n mẹ́sìdá láàbí ọba Àbáyọ̀ mi ṣòǹgbọ́mọ lòdògbòlú ó ń sanwó owó Ìjẹ̀bú ni wọ́n ná ibi owó gbé ń sòfin òbí ní Ìjẹ̀bú o àmọ́ pé o Ìjẹ̀bú ọmọ alárẹ̀ o ẹ̀wẹ̀ so Àbáyọ̀ mi ẹ̀wẹ̀ so. ó gbọ́ ẹni òtòtòtò ẹnjìníà kìnìún gbọ́dọ̀ lọlẹ̀ lásìkò yìí o. 5 million tá à ń pariwo yìí gan kò kú mọ́ nìkan lè gbé lẹ̀. yes ọlọ́run ló gbé kalẹ̀ bẹ́ẹ̀. ma kullu hawin lil jamili bi fa'ilin ala kullu fa'alin la ube. bàbá wa láti Markaz
ọlọ́jà rí bàbá pẹ́ kó àìsùn kẹ́mi bàbá ogun fún wa ni o rúùjì ẹ wí bẹ́ẹ̀ kẹ́mi bàbá ogun nínú ọgbà Amẹ́ríkà nísìnyí 5 million tá n da kọsẹ́ kò kú mọ́ nìkan àbá ṣúgà mo bá bó ṣe ń lọ ọba mi tó fi kẹwàá kọ́ mọ́ yọ gbogbo yìí kúrò lára wa àwọn tí ó sàmì ti lọ lé ọdún ẹ sàmì kọ́dún tó dé alájì à ń lọ 5 million torí tọ́lọ́ ńlá fẹ́ ṣe mo mọ̀ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ọlọ́run tóbi ilẹ̀ oore wọ́n ní àwọn kọ́pì rìsíptì yẹn ó sì máa dé bẹ́ẹ̀ ká máa sọ náà òkú mọ́ ẹ fi tèmi lẹ́ kò nídìí àtọ́ ìgbójú ọ̀nà ni ẹ wájú àkókò mọ́ ṣe bẹ́yìn náà lẹ́ni a máa ṣe yìí tí ń ṣe yìí ọlọ́mọ sì wá ló ṣe lọ́ọ̀dì dìrín ẹ̀ ọmọ yìí ká ti múra jù mí lọ nam látọ̀rí alájà kí lè fẹ́ ṣe èlò ó pè ní kó fún wọn 500 ó ti náwó ẹja gba bẹ́ẹ̀ 500 tó ná látọ̀dọ̀ alájà wa Elerindodo dákun máa bọ̀ lókè mi kọ́kọ́ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi àyè bó ti múra tó jáde tán inú mi ṣe ń dùn láti ijọ́ tó ti ń pín ọ̀dà kò tí ì tó báyìí ṣé ṣúgà mi ìgbàgbé ẹnìkan bẹ tó wá bá mi lé ọ̀dà méjì tálájà fún mi ń jọ náà lọ́ padà fi kunlé tó gbà nínú owó tá a pa àánà yọ fún jọ náà ṣé bóun ní ọlọ́run wa ní kẹ́ sẹ́kù dòní àwọn tó lò ní sẹ́kù wọn parẹ́ àwọn tí wọ́n sàmì ti lọlé ọdún alájà wa Elerindodo ó ní nínú owó yẹn lẹ́yìn ìgbà tí alhaji ti ṣe dáadáa ó lóun ó fi 500,000 kalẹ̀ ó ní sunkún tani kí n kọ́kọ́ pè ká máa lọ bẹ́ẹ̀ ẹ̀rí alhaji wọ́n ní ìṣòro náà má láwùdẹ̀ lọ́dọ̀ ọkùnrin ní kí n kọ́kọ́ lọ náà ó pù yàrá ìyá kálukú nù má bọ̀ dákun alájà ó má bọ̀ wá sọ sí mi létí ọ̀yà bó bá ṣe fẹ́ ni ọ̀yà ẹ sọ síra yín létí bẹ́ẹ̀ méjèèjì máa ń ṣe dáadáa tẹ́lẹ̀ eléyìí ò ní di kínní ẹ̀ẹ́dẹ̀ ń ṣe é lọ ẹ̀yin méjèèjì sẹ́mi wàá mọ̀ yín ni kò ní di bẹ́ẹ̀ náà kínní yẹn wà ń bẹ́ẹ̀ mia 100,000 Allahu Akbar sọ tí ó ṣe sí létí ó lè ṣe ju ti yín lọ tẹ́ ẹ bá ń gbọ́ ẹ̀yìn kan dẹ̀kọ́jà àǹtí mi à ń pọ̀ lágbolé ni ni wàá lọ sí jẹ́ jù ọ lọ yóò jù mí lọ kò sí problem sọ tí ó ṣe fún un. yé ọ̀rọ̀ ake o 500 mo rò pé 50 lẹ wí sí 100 dídákun alájà bọ́lá ló kí ọ gbogbo olóyè ló mà ní ẹja gba bẹ́ẹ̀ dìde yóò tún dìde yìí sì máa ṣe dáadáa náà ni mo tún pàdé rẹ̀ bí kanjú ní tó tún ṣe ìjì sẹ́nu. alájà wa méjèèjì ìkan ní 100 ìkan ní 50 tá a bá fi 150 kún 500 650,000 ibo ni kí n tún lọ ò ní dúró ń bẹ̀ wọ́n gbé kámẹ́rà olówó dà wá alájà ẹ̀ méjèèjì. ọyọ ẹ má ṣe bẹ́ẹ̀ tó wà ní ọyá 100 yẹn dà ọyẹ súnmọ́ mi lọ́kùnsá. Alhaja Elerindodo kì í lọ òde olóde ó sì gbọ́ olóde ló ń jẹ́ sẹ́fù Salman ọ̀gá mi lẹ́nu sẹ́yìn nù. 100,000 alájí kí ló kọ́ yẹn lẹ́wọ̀ ìsúnmọ́ mi ẹ̀ súnmọ́ mi. Abdullah kì í sẹ́wọ́n lè dùn mọ́ yẹn. Bàbá ta ni ó ti pẹ́ náà bàbá àfúnjẹ yàrá tí ọ̀tá náà sọ́wọ́ àjẹ́ níbi lọ́jọ́ yẹn. Bàbá tàrẹ́ ẹwà alájí bàbá ta wọ́n ní lọ́dọ̀ àwọn láti fi sọ̀pọ̀tì owó yẹn 100,000 naira. Ó yá ẹ̀bọ̀wọ́ fún ọ ní òfin 10 ìdámẹ́wàá. Èrè súnmọ́ wọn mọ́jọ máa pẹ́. Sàwùtí àrẹwà fáńsì. Àgúnwá gbogbo ètò lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ tèmi mẹ́tò kílódé. Ìtàlẹ̀ òsà. Àgúnwá. Ẹ̀sùn mọ́ bí nígbà tí kò ní gbọ́dọ̀ fojú pa yín rẹ̀. Mashallah. Ó yá lẹ́ẹ̀kan náà ibi tí a dé lẹ́ẹ̀kan. 1,320,000. 1,320,000. kẹ́lẹ̀ sinmi díẹ̀ ni ẹ̀yin náà lẹ́ẹ̀ máa ṣe é nísìn náà ẹ jọ nítorí tọ́lọ́ ẹ̀yin ọ̀tọ̀ kú lóyún àti ẹ̀wà ń bì àwọn ọkùnrin àwọn obìnrin tágẹ́ẹ̀tì wa lórí ẹnì kọ̀ọ̀kan abẹ́sí second decade fún mosque wa níbí báyìí ní Agége
ẹ jọ nítorí tọ́lọ́hún ẹnì kọ̀ọ̀kan ni ó kéré parí kárí 5 million naira 5 million. kódà díjọ́ next week Monday tá a bá ti dúpẹ́ lásàlátù níjọ́ Sunday tó bá ti di next week Monday ká bẹ̀rẹ̀ iṣẹ́ lórí Alhaja fún ẹni tó ti dé àtẹni tí ó ti dé tẹ́lẹ̀ wọ́n ti rí 1.320 wọ́n kọ́ à ń kọ́ kalẹ̀ ni ìyẹn jẹ́ number 1 ẹlẹ́ẹ̀kejì a tún wá bẹ̀ wá nítorí tọ́lọ́hún owó tó bá mọ̀ pé ò ní ṣe é má sọ fún wa torí àwọn oníṣọlẹ́nu wọ́n ti pa 20 million ó yẹ kí mọ́sálásí yẹn ti parí náà ó yẹ kí mọ́sálásí yẹn ti parí náà má wulẹ̀ sọ rárá tó o bá ti ṣe owó sẹ́ndì proof yẹn kò sẹ́ndì ẹ̀ sí Alhaja mo kí Alhaji wa Kazeem elépo báyìí pé 5 million yẹn ni ẹ̀yin nìkan lè dàgbé ntí mo mọ̀ ni ntí mo mọ̀ dáadáa ni àpò ntọ́lọ́mbá ni ẹ ṣe fún wa torí ẹ̀ plan yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ̀ kàn wá ni ẹ fi pọ́n wálé pàtí ẹ̀ rí yín lásán ẹ̀ pọ́n wálé representative bàbá wa Pẹ́lógún sáwọn ní reliable àti ọmọ ìyá mi bíbí re Alhaji wa Pẹ́lógún nìkan wọ́n lè gbé gbogbo 5 million naira yẹn wọ́n lè gbé kalẹ̀ ẹ wá jẹ́ ká bẹ̀rẹ̀ ní kíá ẹjọ́ ẹ pọ́nlọ̀ ńlẹ̀ lára wa Ọlọ́run bá mi pọ́n yín lé o inshallah ọ̀yà. bá mi ẹ dákun bàbá elépo a ti wà ní 1.350 àbí 3 ẹ dákun èlò ní látọ̀dọ̀ yìí wọ́n ní 200,000 ẹ bá ń gbọ́dọ̀ tóbi. Allahu Akbar. 200,000 èlò ló jẹ́ yẹn 1.5 anod of nako ẹ ní mọ̀nira ẹ dákun Apẹ́lógún kí ni wọ́n wí kí ni Alhaji Apẹ́lógún ní kẹ́ ẹ ṣe. ó yá ẹ máa sẹ́ndì ẹ̀ sí wọn ẹ̀yin méjì l'Apẹ́lógún wọn náà wá ok ẹ máa sẹ́ndì ẹ̀ sí wọn bámi anod àti wà ní 1 kí la wà ná 1.5 million la wà ẹ dákun kí ni kó lọ sí. bàbá wa anod of nako wọn làwọn fi 200 sí bàbá ẹsẹ tèmi máa ẹ dákun èèyàn bá lọlé yóò rè kó sọkọ jíìpù nílò èlò tèmi anod yẹn ti rán ma sí mi kò lé èlò mọ̀mọ́ 200 èlò lòdì 1.7 ibo ni kí n tún lọ Alhaja wa Elerindodo bàbá nam ẹjọ́ èlò sà afẹ́ mọ̀ ni wọ́n ti sọ. Alhaji Abidin ẹ dákun ẹ máa bọ́ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ yín la ilaha illallah Alhaji Abidin ni mo fọ Ọlọ́run bẹ̀ yín ẹ ní mọ̀nira láyéláyé Alhaji ẹ má ti tẹ̀ ń bọ̀ ẹ dákun kí lè fẹ́ fún wa tọ́lọ́run la fẹ́ ṣe Monday la fẹ́ bẹ̀rẹ̀ ṣe èló sà ẹ dákun ẹ sọ sí wọn létí ẹ dákun káfẹ́ mọ iye tó dìdì. wọ́n ní àwọn transfer ibolade 1.7 Alhaji wa Abidin wọ́n ní Abọ́lájí látọ̀dọ̀ àwọn 200,000 ó jẹ́ 1.9 million tẹ́ ẹ bá ti ń pín ogún yìí ẹ pín tèmi mọ́ o ẹni bá ti fowó lẹ̀ ta ni kí n pè Alhaji èlò tèmi. ọ̀nà ìbú tèmi tó pẹ́ ló náwó ó sanwó Alhaja Sàádà ọ̀nà ìbú tèmi tó pẹ́ orílẹ̀ Agége local government ó sanwó Magaji Adinni mi o Allahumma lijawna Allahumma Alhaja Fauziyatu strike ọ̀nà Nuru-N-Najat Alhaja mi àbọ̀lọ́rẹ́ gbogbo wọn ni wọ́n náwó wọ́n sanwó Magaji Adinni oya Magaji Adinni ẹ tún máa wé máa gbọ́ ó ṣe rẹ́gí àbí ó ṣe rẹ́gí. ó ṣe rẹ́gí àbí ó ṣe rẹ́gí. Bọ́láńlé Magaji Adinni ó ṣe rẹ́gí àbí ó ṣe rẹ́gí. Àbíkẹ́ Bọ́láńlé jẹ́ Magaji Adinni o. Sàádà ni Magaji Adinni o. ó ṣe rẹ́gí àbí ó ṣe rẹ́gí. Magaji Adinni. Honorable Tèmítọ́pẹ́ ló ń náwó gbogbo orílẹ̀ Agége Tèmítọ́pẹ́
ọlọ́run ó ti dára kò ní bàjẹ́ o tèmi tọ́pẹ́ ọ̀láyàyà jọ́mọ̀ lọ́bẹ̀ tèmi tọ́pẹ́ máa kí ló ń bá wọn jà o ìlara kí ló ń bá wọn jà ìlara tèmi tọ́pẹ́ kí ló ń bá wọn jà o ìlara kí ló ń bá wọn jà ó yá Màgàjí Àdínì ó tún ní kí n sọ wípé ẹ̀yin àgbà òye ẹ̀yin àgbà tẹ́ bá rí pé àṣẹyìn ẹ má rojọ́ wá síbi tó ṣòro ọmọ yín làjà ọgbọ́n òde mi. ajá mi ní kí ó kù ṣẹ́jú kan bẹ́ẹ̀. ọmọ yín mo jẹ́ ọgbọ́n òde mi. Màgàjí Àdínì ó kù ṣẹ́jú kan. Alhaja Fatima ọlọ́run dáre ọ̀rẹ́ Alhaja Biliki. ọ̀pọ̀ gbogbo yìí tẹ́ fẹ́ yẹ sí. Elerindodo sọmọlúwàbí o. Oh yes. ẹni dúró ẹni bẹ̀rẹ̀ ta lẹ́gbẹ́ wá wá torí Hamdallah la ṣe wá o. torí Hamdallah tún mà la ṣe wá o. torí Hamdallah tún mà la ṣe wá o. ẹni dúró ẹni bẹ̀rẹ̀ ta lẹ́gbẹ́ wá wá torí Hamdallah tún sọmọlúwàbí o. Oh yes. àgbà tọmọdé ṣe òun fẹ́. Ọlọ́run kan lára ìṣe ìdúró nìkan. ẹ má bọ̀ ayé sí. ìyàwó alámàlà. ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀. ìyàwó alámàlà. ìgbà tó kéye. ìyá àbútọ̀ ọ̀la ìní mi. alu. alimunasa oluma leisa yadiri arijalu. alimuhum anakum fili ilimi akitabul jiba isa. gbogbo ẹ̀yin Hamdallah. Hamdallah ló ní kí n sọ pé kí ló gbé fún Ọlọ́run tó fi dá. Hamdallah tù Omobolanle Elerindodo lórodù ìpínlẹ̀ domi kò sí lójú. Ọ̀yá Hamdallah Osupa Adinni ló dorí kodò. Osupa Adinni ló dorí kodò onílé tí lóṣù Àṣàkẹ́ ó wá ń bèrè lọ́wọ́ Ọlọ́run ọba kí ni mo gbé fún ẹ gan tó fi dá ẹ lọ́lá kí ni ọmọ làbákẹ́ ó yá Osupa Adinni máa bọ̀ o ẹ má sọ pé màmá olóyè tuntun. apàṣẹ náà wà múdá. ṣé ṣúgà. Elerindodo Osupa Adinni apàṣẹ ó sọ wà Alhaja múdá gbogbo ní gbogbo lọ́wọ́ ẹ̀ ló wà. apàṣẹ ló tún sọ yín pé Hamdallah tún sọmọlúwàbí o. dàgbà tọmọdé ṣe o. apàṣẹ ó ń sanwó Alhaja Hamdallah máa tún sọ wípé. Alahu Alhaja talọba tó lè bá wa ṣe apàṣẹ. Apàṣẹ àwórí kìtìgbé apàṣẹ ó sanwó Alhaja Hamdallah
ó ló ṣọmọlúwàbí o kì í fi gbẹ́kànbọ̀ ọ̀kan nú Àṣàkẹ́ o. ẹ má sọ pé Aláṣàkẹ́ ò kéré rárá nínú ayé kò kéré rárá Amúdàlátù ò kéré rárá nínú ayé kò kéré rárá àgbàṣẹ ló ní kí n sọ pé Aláṣàkẹ́ ò kéré rárá nínú ayé kò kéré rárá Alájà bí tèmi màmá ló ń náwó. Alájà bí tèmi ló ń náwó ó sanwó Alájà mi Àmúdá ó ní Aláṣàkẹ́ ò kéré rárá nínú ayé kò kéré rárá. Ó yá Osupa Adinni Alájà bí tèmi ó sọ pé Aláṣàkẹ́ ò kéré rárá Alájà bí tèmi nínú ayé kò kéré rárá. Abídèmí ò kéré rárá nínú ayé kò kéré. Abídèmí ló tún sọ wípé Àmúdá láti kékeré láti ń bára wa ṣe àkàrà ìsunkún ẹ̀kọ́ a ò ní Ìsunkún ara wa. àjọṣe wa ládùn Èdùmàrè má fi kú yà wá. Èdùmàrè má fi kú yà wá. Ispa Ọmọlára ló sọ wípé borí ire kan rẹ̀ mi èmi gangan lórí rẹ̀ kan. Abídèmí borí ire kan rẹ̀ mi Èmi gangan lórí rẹ̀ kan. Abídèmí ló ń náwó Èmi gangan lórí rẹ̀ ó kan. sanwó Alájà Àmúdá Èmi gangan lórí rẹ̀ kan. Alájà Ràṣídà Èmi gangan lórí rẹ̀ kan. Àyàkájí èmi gangan Àyàkájí Ràṣídì o Èmi gangan lórí rẹ̀ kan. nítorí Alájà Kájí ó ní pé orí owó lórí ẹ̀. Ṣéwù ṣúgà orí owó lórí ẹ̀. Àyàkájí orí owó lórí ẹ̀. Nuru-N-Najat orí owó. lórí ẹ̀. Mo jí lówùúrọ̀ yìí mo bẹ̀lẹ̀ ẹ ṣàtẹ́wọ́ báyìí wípé kò rí mi ìlànà eré fún mi ẹ má fi síbi orí owó owó lórí mi. Ó yá Ṣéhùn mi Àlàbí o Amúdàlátù ló sọ pé kí ló lè mú mi gbàgbé àfáà mi kò lè ṣẹlẹ̀. Àlàbí o kí ló lè mú mi gbàgbé àfáà mi. Kò lè ṣẹlẹ̀. Kí ló lè mú mi gbàgbé àfáà mi. Kí ló.
Hamdallah